ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles ti rọ̀ wọ́n láti má ṣe ṣèrẹ̀wẹ̀sì nínú ìdíje bọ́ọ̀lù tó ń lọ lọ́wọ́. ẹ̀ka lẹ́sìkò ọ̀rọ̀ ajé òní ìròyìn tàṣàlù ló ń dé sétí gbọ́yìn láti iléeṣẹ́ NTA Ijebu ode ìkànnì alárágbà yìí dá Abíọ́dún Ajíbọ́lá lóníròyìn. wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ìrẹsì rí tó jẹ́ pàtàkì ní ilẹ̀ adúláwọ̀ látọwọ́ aláṣẹ Muhammad Buhari èyí jẹ́ àmúyẹ nínú ìṣàkóso ààrẹ tí ó sì ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí yóò na àwọn ọmọ orílẹ̀-èdè yìí lẹ́yìn nínú ọ̀pọ̀ gbogbo oúnjẹ. mínísítà fún ọ̀rọ̀ ètò abẹ́lé ìyẹn Rauf Arẹ́gbẹ́ṣọlá ti gbé ìgbésẹ̀ láti ṣe àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n pé kí wọ́n ṣíjú àánú wo àwọn ẹlẹ́wọ̀n gbogbo. mínísítà sọ èyí lákòókò àbẹ̀wò rẹ̀ sí ọgbà àwọn atọ́mọṣe èyí tí ó wà ní olómi olójú oró ní ìlú Ìbàdàn tí ń ṣe olúùlú ìpínlẹ̀ náà. ó ṣe pàtàkì fún ilé-ẹjọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà láti máa ṣe àgbéyẹ̀wò àwọn ẹjọ́ èyí tí ó bá wà ní ìbámu pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. akọ̀ròyìn wájú ẹ̀ Pópóọlá ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lọ́wọ́ ẹgbẹ́ síwájú sí. bẹ́ẹ̀ni ṣe rí Supreme Court òun ni the highest court ní Nigeria, so human being dẹ̀ làwọn tó wà níbẹ̀ náà, so they can also make àwọn náà lè ṣe mistake tó jẹ́ pé tó bá deliver judgement kan sí tó wá discover pé error wà níbẹ̀ àbí mistake wà níbẹ̀ tó wọ́n fẹ́ ṣe another one tó wá rí pé àwọn ṣe mistake nínú tàlá àkọ́kọ́ yìí wọ́n lè overrule ara wọn kó deliver another judgement kó dẹ̀ refer sínú case yẹn pé ìtàwọn deliver earlier yẹn there was an error, and that is why jẹ́ pé taba make a reference to cases you cannot lè make reference yẹn mọ́ because wọ́n ti overrule yẹn nínú another one tí wọ́n deliver, so ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ òfin torí pé àwọn ni the highest ẹ lè mọ̀ yí pé appeal tó bá gbé lọ sí Supreme Court anything tó bá sọ ń bẹ̀ òun ló ó parí, wọn lè appeal ẹ̀ mọ́ except tí ó bá fẹ́ appeal sọlọ́run, so àwọn ni the highest ní court. wọ́n sọ nípa ilé ìgbẹ́jọ́ tí ilé ẹjọ́ tó ga jù gbé sílẹ̀ pé àwọn tán ti sọ pé ọ̀rọ̀ rí báyìí pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí òfin ilé ẹjọ́ yẹn dó ilé ẹjọ́ tó ga jù ní òfin gbà wọ́n láàyè láti tún ẹjọ́ tí wọ́n ti gbé tán ti give judgement lórí ẹ̀ láti tún jẹ́ káwọn gbé yẹ̀wò tán bá wá rí i pé àwọn nǹkan wà tó yẹ káwọn ṣe táwọn ò ṣe tó mú kí ìdájọ́ àkọ́kọ́ yẹn wáyé wọ́n lè tún ọ̀rọ̀ ara wọn kán tún èrò wọn pa kán yí padà pé bó ṣe yẹ kó rí lélẹ̀ kán dẹ̀ ṣe nǹkan tó tọ́, so nǹkan tó dáa ni wọ́n ṣe. èmi dẹ̀ mo fi gbogbo ẹnu àti gbogbo agbára mi láti commend nǹkan tán ṣe yẹn, so ilé ẹjọ́ tó ga jù ni kò sí nǹkan ẹni kankan lè ṣe sí. ní báyìí a ó sẹ́mi mu díẹ̀ fọ̀rọ̀ yànjú ráńpẹ́ ìròyìn wa ṣe tẹ̀síwájú. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé kókó legun yan ṣùkú lọ́kọ̀ àgbàdo ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ọkọ̀ gbòógì níléèwé gíga Àtìbà yunifásitì ń ṣe. tá a bá ní kẹ́dàálẹ̀ kátùsà bí òṣùmàrè ṣe yọ tẹ́tẹ́ láwọ̀ sọ́mọ̀ ní Àtìbà yunifásitì tó kalẹ̀ sílùú Ọ̀yọ́ ṣe yọ láàrin àwọn akẹlẹgbẹ́ rẹ̀ ìwé ẹ̀rí wọn múnádóko ètò ẹ̀kọ́ wọn sì mọ́yẹ́ lórí. pẹ̀lú àwọn ètò ẹ̀kọ́ bíi nursing science medical laboratory science public health accounting economics agricultural extension and rural development àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ tó o bá ti gba ogóje máàkì 140 níbi ìdánwò UTME tàbí jù bẹ́ẹ̀ lọ tó sì tún wá ní kírẹ́dìtì 5 tó yẹrantí nínú ìdánwò wáyẹ́ẹ̀kì tàbí nẹ́kò tara ṣàṣà kó wá darapọ̀ pẹ̀lú iléèwé Àtìbà yunifásitì fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó lè pèsè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08103494152 tàbí 08038579822. tàbí kó o kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.atibayunifásitì.edu.ng. Àtìbà yunifásitì ọ̀kan pàtàkì lára yunifásitì tí ìjọba Nàìjíríà lù ló ń tẹ̀. ẹ káàbọ̀ padà. àwọn onímọ̀ nípa ẹ̀kọ́ sáyẹ́ǹsì ti ṣe àpèjúwe okòwò orí omi gẹ́gẹ́ bí ohun tí a kò lè fọwọ́rọ́ sẹ́yìn
nínú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé. Bákan náà ni wọ́n ṣàlàyé pé àwọn ohun àmúṣọrọ̀ lẹ́ka ètò orí omi pàápàá lè ṣe ìrànwọ́ tó dáńtọ́ sí àmúgbòòrò ètò ọrọ̀ ajé àgbáyé. Àmọ́ ìbéèrè ni wípé báwo ni èyí ṣe lè so èso rere. Eré bọ́ọ̀lù. Àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù ti gbóríyìn fún àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà fún àṣeyege wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ti AFCON 2021 èyí tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Cameroon. Ẹ̀wẹ̀, àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbéwúrò sójú àwọn akẹgbẹ́ wọn ti ilẹ̀ Egypt àti ti Sudan. Akọ̀ròyìn Hakeem Jimoh bá díẹ̀ lára àwọn ẹlẹ́sìn ayò tàkùrọ̀ ẹgbọ́ ìtàkùrọ̀ wọn síwájú sí i. Ikọ̀ Super Eagles tó jẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ló ti pinnu pé àwọn yóò jẹ́ òléwájú tó bá kan ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀. Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ ìdíje nínú ìfọsẹ̀wọnsẹ̀ ti ilẹ̀ adúláwọ̀ ọdún 2021 pẹ̀lú orílẹ̀-èdè Egypt tí wọ́n sì nà wọ́n pẹ̀lú àmì ayò kan sí òdo tí àwọn yẹn ò sì lè ta kútú. Ikọ̀ orílẹ̀-èdè ti Sudan pẹ̀lú náà ti jẹ ìyà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles pẹ̀lú àmì ayò 3-1. And it's gone in the back of the net. And Nigeria have a goal. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ lórí bí ìdíje tó ń bọ̀ lọ́nà tí yóò wáyé lọ́jọ́rú pẹ̀lú orílẹ̀-èdè Guinea-Bissau. Wọ́n sì gba akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà Egu Afọ̀n níyànjú. Kọ́ máa sọ wípé ìtorí pé àwọn tó ń gbá bọ́ọ̀lù eléyìí ọ̀tá mi ni ò ní fẹ́ fi sí máa fẹ́ fi ẹlòmíì sí nítorí àwọn kan ló ti gba alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe dáadáa wọ́n gba lẹ́ẹ̀kejì wọ́n ṣe dáadáa tí a bá ní ìhun tá a fẹ́ ṣe bóyá a fẹ́ fi àfikún tàbí àyọkúrò ká má ṣojú ṣáájú. èmi bílí pé third match yìí bóyá win o bóyá lose àti qualify so èmi rí pé opportunity ni fún ìgbà wọn láti test àwọn players míì tí ò tí lò tẹ́lẹ̀. Super Eagles ni yóò gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú orílẹ̀-èdè Guinea-Bissau lọ́jọ́ 19 ọjọ́rú ní déédé agogo 7 àṣálẹ́. Kí a tó ṣàgilé ìròyìn wa tàṣálẹ́ òní, ẹ jẹ́ kí a yẹ kókó inú rẹ̀ wò lẹ́ẹ̀kan sí i. Aláṣẹ Muhammadu Buhari ti ṣe ìfilọ́lẹ̀ ìrẹsì ní ìlú Àbújá. Àwọn adájọ́ ṣe àpèjúwe ilé ẹjọ́ gíga gẹ́gẹ́ bí atọ́nisọ́nà àtúnṣe ẹjọ́. Lákòótán, àwọn olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles ti rọ̀ wọ́n láti má ṣe ṣe rẹ̀wẹ̀sì nínú ìdíje bọ́ọ̀lù tí ó ń lọ lọ́wọ́. Tó kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ bí oge. Níbi láwòrán mọ fún ròyìn tàṣálẹ́ òní láti iléeṣẹ́ NTA Ijebu ode kan náà lára àgbàyídá. Èmi oníròyìn yín Abíọ́dún Ajíbọ́lá Ajíjọlá Ànábì ló ń dágbére fún yín pé ìgèrè làmútẹ̀kù.